Ẹ káàsán o, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tológun, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ ọmọ Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀yin Mùsùlùmí ayé, gbogbo Kírísítẹ́nì ayé, gbogbo ṣẹ̀ṣẹ̀ ayé, mo kí gbogbo yín o, gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Àmọ̀tẹ́kùn Oòduà ń kí yín. Mo kí yín tológun, mo kí yín tẹlẹ́sọ̀. Tẹ́ ẹ bá ti ń wọlé sórí ètò ẹ̀. Ǹtẹ́ kọ́kọ́ máa ṣe ni pé ẹ kọ́kọ́ máa share rẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ má bá mi share rẹ̀ o. Ẹ má sọ fún wọn pé Àmọ̀tẹ́kùn Oòduà ti dé ọkọ̀ ọkọ̀ wọn pé àmọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn Oòduà tó ọjọ́ méjì. Nǹkan kan ò ṣe mí, nǹkan kan ò sì ní ṣe yín. Só ti bá bàgì sí nínú. Good afternoon. Ẹ máa share rẹ̀. Ẹ máa wá, a máa sọ fún yín pé when we don't have anything to say. Okay, inú báàgì mi yẹn lọ. Tá bá ti ní anything, follow from Benin City. Tá bá ti ní anything, tá lè sọ àwọn èèyàn ẹni tó máa ń wá sórí Facebook pé bóyá torí pé àwọn fáǹsì fẹ́ gbọ́rọ̀ káwa máa wá mú irọ́ kan tá a máa ń pa rẹ̀ káwa sáré máa sọ Ọlọ́run ní jáwọ́ ọmọ ríro àwọn èèyàn ẹ̀yìn tá a bá máa pa rẹ̀ òun làwa máa ń sọ. Gbogbo ẹ̀yin ọmọlúàbí èèyàn ẹ jókòó wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí ó fẹ́ tó bí ọ̀nà méjì àbí ọ̀nà mẹ́ta. Gbogbo tá lò wọ́n pọ̀ sí wọlé mọ́ ju 30 minutes 45 minutes sí 1 hour lọ àní jù bẹ́ẹ̀ lọ. Ó possible ká gbà kọ́, ó possible ká má gbà kọ́ bó bá ṣe wọ Ọlọ́run òní. Gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún birthday mi ẹ ṣé o, ayé yín ò ní bàjẹ́ o, ayé yín ò ní díbàjẹ́ láéláé, ẹ ṣeun mo dúpẹ́, mo mọ rírì rẹ̀. Ẹ̀yin tẹ́ post mi ẹ ṣeun o, ẹ̀yin tẹ́ comment tọ́da ẹ̀yin tẹ́ send message mi lórí WhatsApp gbogbo yín ni mo kí o, ẹ ṣé mo dúpẹ́, mo mọ lóore o, mo mọ lóore, ẹ ṣé gan. Gbogbo ẹ̀yin tẹ́ fowó ránṣẹ́ sí mi pé Àmọ̀tẹ́kùn Oòduà ọ̀yá ìwọ náà gbà tó gé yìí fi ṣe birthday rẹ, mo dúpẹ́ o, ẹ ṣé àdúpẹ́ kò ní bàjẹ́ fún yín. Mo kí brọ́dà mi dáadáa, brọ́dà Adéníyì, kò ní bàjẹ́ fún yín láíláí o. Wọ́n wálé láti Èkó wàláhì, wọ́n sì dùn wọ́n wá bí birthday mi. Ó sì jẹ́ pé ẹ̀mọ̀ pàwọ̀ yìí ṣe kan aláriwo. Àrọ̀rà ṣe ní bí agbára wa ṣe mọ́. Kò ní bàjẹ́ fún yín. Ibi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ó fẹ́ pẹ̀gà díẹ̀ lónìí. Thank you so much. Yóò pẹ̀gà sí bí ọ̀nà mélòó kan ni mo fẹ́ kẹ́ ẹ máa share program yìí dáadáa. A fẹ́ sọ̀rọ̀ nípa àwọn fídíò kan tó ń trend, and then mo kò fẹ́ bá gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀, gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko àti lẹ́yìn odi. Àwọn kan ń bẹ tó jẹ́ wípé wọ́n ń fi ọ̀rọ̀ kábíyèsí àti bàbá ìmáàmù wọ́n ń dàpọ̀ mọ́ ọ̀rọ̀ kábíyèsí, ọ̀rọ̀ máàmù àtọmọlé Ayílára. Ọ̀rọ̀ méjì tó yàtọ̀ síra wọn ni o, mo fẹ́ yànnàná rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ lè bá a máa gbọ́. Ọ̀rọ̀ tí ò papọ̀ mọ́ra wọn ò ní. Ìwọ́n tó wá jọmọ Ògbómọ̀ṣọ́, ó jẹ́ Kírísítẹ́nì ni o, ó jẹ́ Mùsùlùmí ni o,
ọjọ́ ń ṣẹ̀ṣẹ̀ ni o mo fẹ́ kó o jókòó kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ ọ̀rọ̀ mi. Number one, bàbá wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́rì third Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ kábíyèsí o bàbá. Wọ́n wá jọba lórí ìlú Ògbómọ̀ṣọ́ ni. Ọ̀rọ̀ mọ́ọ̀mù ti wà ńlẹ̀ kọ́lọ́run ọba Elédùmarè kó tó yan bàbá. Somebody like me, mo ti wà lórí kéèsì yìí kó tó di pé bàbá dé. Kó tó di pé Ọlọ́run kọ pé bàbá ẹni ó jẹ ọba. Ọmọ ìyá mi Àlàdé kò ní bàjẹ́ láéláé. Báwo ni ló ṣe wá di wípé ẹni tó bá ń sọ̀pọ̀tì bàbá ìmáàmù ó tọ̀hún bú kábíyèsí? Ibi tọ́rọ̀ mi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lónìí nù. Ọ̀nà wo ló gbà jọra wọn? Ó ń sọ̀pọ̀tì bàbá ìmáàmù ọ̀dọ̀ ta kábíyèsí. Ọ̀nà wo ló gbà fi jọra wọn? Mo fẹ́ kí gbogbo ayọ́ ṣàlàyé rẹ̀ fún mi. Bàbá kábíyèsí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, àwọn kan lè wà tí wọ́n close mọ́ wọn kí wọ́n rò pé àwa la súnmọ́ kábíyèsí. Mo tún sọ fún ẹ lónìí, ọba gbogbo wa ní Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, ọba Ghandi, ọba gbogbo wa ní, kò ń sọ bá tiẹ̀ nìkan. Èmi personally, Ọlọ́run sì mọ̀ pé mo fẹ́ràn bàbá Ghandi tọkàntọkàn ni. Má lo personal agenda ti tiẹ̀ àbí personal interest ti tiẹ̀ kẹ́ ẹ máa fi bàwá kan lókun jẹ́. Gbogbo yín mọ̀ bí o tí ì ṣe tán pẹ̀lú yín o, ẹ̀yin tẹ́ ń gbé Ògbómọ̀ṣọ́ rú, tẹ́ ń lọ́rọ̀ máàmù, tẹ́ ń fi ń lọ mọ́rọ̀ kábíyèsí. Ọ̀rọ̀ kábíyèsí ọ̀tọ̀, ọ̀rọ̀ máàmù ọ̀tọ̀. Gbogbo wa pátápátá la fẹ́ràn kábíyèsí. Àmọ́ ẹni tí torí wípé àwọn nǹkan máa ń sọ̀rọ̀, wọ́n ní bí ọ̀tá rẹ̀ bá ṣáájú rẹ̀ dé sí ọ̀dọ̀ olóró rẹ̀ àbí nǹkan yóò ní wàhálà nú. Àwọn fẹ́ràn kábíyèsí tọkàntọkàn ni. Mo ẹ̀yìn kan now ń sọ pọ́blẹ́mù táwọn kan ní nípa ọ̀rọ̀ kábíyèsí àtàwátá sọ́pọ̀tì ìmáàmù. Màá yànnà rẹ̀ lónìí. Ọ̀rọ̀ máàmù, kábíyèsí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìmáàmù. Kábíyèsí ọba máàmù jà, ẹ̀yin kan lẹ́ ń bẹ́ǹdì rẹ̀. Kábíyèsí ọ̀dẹ̀ gbèsè ẹran yín, ẹ̀yin kan lẹ́ ń ṣe just because of your own personal interest. Torí pé ìwọ àtẹnìkájọ oníkùn sínú tẹ́lẹ̀, ìwọ àtẹnìkájọ onímẹ̀sọ̀rọ̀ sáni, ìwọ ń gbádùn àwọn èèyàn jọ lágbájá lọ́ta kábíyèsí. Ìwọ gángan tó ń ṣe gángan lọ́ta kábíyèsí, àwa yìí sọ̀ta kábíyèsí o. Èmi Ọlọ́run tó dá mi àtàlálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ pé mo fẹ́ràn ọba dáadáa, ọba ó pẹ́, kẹ́sìn ọba ó jókòó pẹ́. Tí wọ́n bá rẹ́ lómi ìtọ́ bá ń sọ̀rọ̀ bó ṣe rí ẹnìkan tó sọ̀rọ̀ tó ní adúpẹ́ ní mọ́sálásí ọba wa Ghandi, ìwọ náà gbọ́rú ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó mọ́pọ̀lọ́ dání láàrin èmi àti ẹ̀. Ṣé bàbá sọ fún ẹ pé àwọn jẹ́ mùsùlùmí? Bàbá ránṣẹ́ lórí pẹ́ sáfẹ́ ẹ̀fẹ́ máa wú kúrọ́. Bàbá ránṣẹ́ yóò bàbá kọ mọ́sálásí pé ọba Ghandi ló ní. Mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ ni. Ọ̀rọ̀ táwọn èèyàn ń fà máa sọ lónìí torí mo rí pọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ inú rò, ọ̀pọ̀lọpọ̀ mà gbé kalẹ̀ ọ̀rọ̀
àwọn èyí dẹ̀ mọ sàkún ọ̀rọ̀ torí tí wọ́n ń fẹ́ àwọn nǹkan tí ò da ni wọ́n ń project àwọn nǹkan tí ò da ni wọ́n ń promote. Ìmáàmù ní kábíyèsí wọn láṣẹ láàfin ìmáàmù ní kábíyèsí wọn lè ṣe nǹkan kan tó o bá wá ní ọpọlọ tó ọmọ núrò tọpọlọ rí ọ̀dàrú ó ti tó ọ̀sẹ̀ mélòó ó ti tóṣù mélòó ní ẹ̀sẹ̀ tí bàbá àmọ́mù ti ń bẹ kábíyèsí pé kábíyèsí ẹ má bínú. Ọmọ kékeré mẹ́kọ̀ọ́ jẹ kọ́ mọ́ra lọ́wọ́ bàbá ẹ má bínú tẹ́ ẹ bá pè wá pé ká wá á wà á. Ṣé kábíyèsí ò ní túmọ̀ kábíyèsí ò ní fáínánsì òun ní máàmù ń bẹ kábíyèsí ọpọlọ ní o kábíyèsí ọjà mọ́ nǹkan kan ìní máàmù ń bẹ kábíyèsí ìmáàmù mọ̀ pé kábíyèsí já mọ́ nǹkan wọ́n mọ̀ pé kábíyèsí tó bẹ̀ wọ́n mọ̀ pé kábíyèsí àwọn wọ́n mọ̀ pọ̀ ba lọ́ba àwọn wọ́n mọ̀ pé máàmù làwọn àmọ́ kábíyèsí ni kábíyèsí àwọn bàbá àwọn ni kábíyèsí jẹ́. Ẹ̀ẹ̀ni gbẹ̀yàn ẹ̀ẹ̀ni gbé pé kábíyèsí ẹ̀ẹ̀ni gbé pípé ìmáàmù gbogbo múbà gbogbo jímọ̀ ní ìsìn o èyí wọ́n ń bẹ kábíyèsí ẹ̀ẹ̀ni project èyí ẹ̀ẹ̀ni gbé toró lórí ibú nìyí torẹ́ ìrìn gara dàlúrú ẹ̀kẹ́ gbókùn Ògbómọ̀ṣọ́ sórí ẹ̀sìn bàlújẹ́ ọlọ́run obìnrin lérè alálùmọ́sọ obìnrin lérè ẹ̀yìn ṣe blogger àmẹ́ ẹ̀ promote nǹkan kan tó lè má làáfíà wọ̀lú àwọn nǹkan tó lè dàlú nìkan lè ń promote àṣírí yìí máa tó tú ìmọ̀ sọ bẹ́ẹ̀ àṣírí yìí máa tó tú àwọn èèyàn padà máa mọ̀ nípa ẹ̀yìn lẹ́ ń bẹ́ ń di ọ̀tẹ̀ wọ́n padà sọ yín lókùúta lu yìí ni. àwọn ọ̀wá kí ló Ògbómọ̀ṣọ́ bàjẹ́ mo tún wá fẹ́ lọ opportunity yìí láti bọ́ ọ sọ̀rọ̀ ìwọ tó ń lọ kírun mọ́sálásí ọjà gbó tó fẹ́ràn bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo fẹ́ sọ̀rọ̀ yìí fún ọ gbọ́ dáadáa ìmáàmù lólórí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ìmáàmù sì sọ pé kábíyèsí ẹ má bínú ní gbogbo jímọ̀ tí wọ́n bá wá lọ kọ́ nǹkan tí ò dá nípa kábíyèsí ò ṣe dáadáa torí wọ́n gan bẹ̀rẹ̀ àwọn tó ń dá wàhálà alẹ̀. àmọ́ àwọn táàjọ ń fà ẹ má bá wọn fà ẹ fi kábíyèsí lẹ̀ ẹ yọ kábíyèsí kúrò ní gbogbo tẹ́ bá kọ kò sí ní ṣẹlẹ̀ tí ò yé wa àmọ́ àwọn ò lè ṣe nǹkan kan àwọn ò lágbára nǹkan kan tẹ́yìn ọ̀bá kọlu kábíyèsí tẹ́yìn ọ̀bá kọ nǹkan mí ń pa kábíyèsí tẹ́ sọ̀rọ̀ tí ò dá sí kábíyèsí àwọn ò lè lágbára kankan àwọn gẹ́gẹ́ là ń fún wọn lágbára wọn àwọn máa sọ̀rọ̀ akẹ́wò ẹlòmíì pàdé rẹ̀ máa ń wo ẹlòmíì àánú rẹ̀ ó ṣe mí torí mọ̀ máa ń wo ẹlòmíì pé so dẹ̀ ṣọ́ ọ̀pọ̀pọ̀lọ rẹ̀ ń ṣiṣẹ́ àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ ẹ̀rí òótọ́ wo lẹ rí lọ́dà fún yín èmi nu olépo lókèdè fèrèsépò ní bí ara rẹ̀ ṣàdúrú wọlé ògbópo báyìí ní yí amadé rárá kò ní bàjẹ́ fún yín ẹ má jẹ́ kí àwọn pípù yìí kí wọ́n máa tì wá lu ọba ṣe nǹkan àgbọ̀ nǹkan o ẹ dákun wọ́pọ̀ wọn tí wọ́n ń lò kábíyèsí ni ẹ má jẹ́ ká máa tábà kábíyèsí ẹ jẹ́ ká dúró tí àwọn tá a jọ ń fa dára wa mọ̀ kò sí bó ṣe kọ nǹkan kò sí bó ṣe máa sọ̀rọ̀ àwọn tá a máa fa mọ́ra wọn náà àmọ́ àwọn tó mẹ́rin ọ̀rọ̀ yìí àmọ́ àwọn tó mẹ́jà àwọn tó ń dà wá láàmú ẹja fi kábíyèsí lẹ̀.
ń bọ̀ kí lẹ wí. Ẹ dákun ẹ má jẹ́ kí ajé kí wọ́n gbé wa ń gbogbo nàmbà wánù. Ìmọ̀ràn mìíràn kejì ṣe rí kẹ́ ẹ máa lọ sórí péèjì wọn kẹ́ ẹ lọ máa takò wọ́n kẹ́ ẹ lọ máa kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ nàmbà wán. Òun promote wọn ni. Bá máa ṣe prógámù tẹ́nìkan kan kọ́mẹ́ǹtì tẹ́nìkan kan sọ̀rọ̀ báwọn méjì bá sọ̀rọ̀ àwọn mẹ́ta ẹ máa wù wọ́n náà ẹjá lọ dá lóò ẹjá lọ sọ fún pé tó ṣe wọ̀n dá irọ́ ni ẹ̀ ń promote ẹ̀ ní ẹ má dá wọn lóò. Mo ń ṣe prógámù lọ mo ń ṣe prógámù lọ. Ẹ má jẹ́ kí àwọn pípù yìí kí wọ́n máa rí tí bàbá ò bá ti rí nǹkan kan tí wọ́n tó lọ tẹ́ ẹ bá ti kọ nǹkan kan wọ́n wà sáré screenshot ẹ̀ wá wo tí wọ́n tó sọ àwọn nǹkan tó burú jù bá ń lọ lójoojúmọ́ nípa ìmáàmù. Àmọ́ just because imam wà peaceful tí báwọn bá wà peaceful ni èèyàn bú ìyàwó búlé ìyàwó wọn ó búlé àná wọn ó bú àbá wọn ṣe gbogbo ẹ̀ wọ́n sì fílẹ̀ wọn ò gbé. Kí ló fẹ́ lọ rò nílé ẹjọ́ tó fi lóun búya òun bú ọ̀nà ìmáàmù ìmáàmù nílò rẹ̀ gbogbo tí ìmáàmù ń wá ní bí gbogbo ó ṣe ṣẹ́tù kì í jẹ́ pé bí nǹkan ṣe bàjẹ́ ní ìmáàmù wákàkì. Ṣé ẹ rí mo fẹ́ fi kiri yẹ ẹgbọ́ dáadáa ẹran arọ ọmọ Ògbómọ̀ṣọ́ ń bẹ lára gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ọjẹ́ mùsùlùmí ní ọjẹ́ kírísítẹ́nì ní ọjọ́ ṣẹ̀ṣẹ̀ ni o torí ìdí èyí ló fi jẹ́ pé tẹ́ ẹ̀ bá ń sọ̀rọ̀ kábíyèsí àbọ̀ nǹkan kankan máa kábíyèsí ìfò lára ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ fẹ́ràn bàbá ìmáàmù ẹ̀ tí ò ní dùn máa ò ní dùn máa wò. Àṣírí ọ̀rọ̀ mò ń sọ fún ẹ̀ àṣírí ọ̀rọ̀ ni mò ń sọ yẹn. Ọ̀rọ̀ bàbá kábíyèsí ọ̀tọ̀ ni ayé bàbá kábíyèsí ọ̀tọ̀ ni tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ bàbá kábíyèsí mọ́ ọ̀rọ̀ máàmù ọ̀rọ̀ yóò ní yanjú a máa ní problem torí làwọn máa lò ẹ má jẹ́ ká fún wọn ní ayọ̀yọ̀ mọ́. Bàbá kábíyèsí ní gbogbo Ògbómọ̀ṣọ́ kò sí tẹ́ bá ti sọ̀rọ̀ bàbá kábíyèsí báyìí gbogbo tẹ́sán yòókù onítùmọ̀ mọ́ ọ̀rọ̀ kábíyèsí nìkan ni wọ́n mú bọ́ta ẹ yọ ọ̀rọ̀ bàbá kábíyèsí kó ní gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ wo mọ́ sọ irú kẹ́ ẹ gbọ́ pé bàbá kábíyèsí ṣe nǹkan àwọn tí ó sọ tí wọ́n lè àdírẹ́sì ẹ mọ́ kọ̀mẹ́ntì tí ò dáńpa bàbá kábíyèsí ká lè bá àlàáfíà bàbá èjìdé gẹ́gẹ́ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n bu bàbá kábíyèsí sọ rí tí bàbá mọ́ bá fẹ́ sọ̀rọ̀ wọ́n bu bàbá kábíyèsí sọ rí tí bàbá adéṣe bá fẹ́ sọ̀rọ̀ wọ́n bu bàbá kábíyèsí sọ rí bí bàbá Sàkábalógún bá fẹ́ sọ̀rọ̀ wọ́n bu bàbá kábíyèsí sárí torí ìdí èyí bàbá kábíyèsí ò kéré o ẹ méje wọ́n tì wá lu sọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ má ẹ dákun etí mọ̀ sọ yé yín àwọn tẹ́lẹ̀ bá fà á dára wa mọ̀ ọ̀rọ̀ bàbá kábíyèsí ọmọ dá sí o ibù kí wọ́n ní bàbá kábíyèsí gbé gbèsè báyìí tí ó dùn mọ́ wa mọ́ kọ́ àwọn tí ó bá àdírẹ́sì ọ̀rọ̀ yẹn wọ́n àdírẹ́sì ẹ̀ ẹ má jẹ́ ká gbà bí agbàgbọ́ ọtí torí táwa bá kọ ni wọ́n ó gbé tí wọ́n lọ fi hàn bàbá àbí àwọn kan tó jẹ́ pé àwọn náà sọ tá a máa ń wé ẹ wá wo tó tó kọ rí o ẹ jẹ́ ká lu ọpọlọ ẹ má jẹ́ wọn ó tàn wá ẹ má jẹ́ wọn ó gbé wa gbogbo mọ́ ẹ tí wọ́n fi chance wa nìyẹn èyàn báwọn kò ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Now àwọn sọ fún yín látọjọ́ wípé ìmáàmù ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni àwọn èèyàn ní irọ́ ni ẹnìkan ti ẹ̀ kọ́mẹ́ǹtì pé ẹ̀tọ́ wá fi lè mú 65% inú ilé tí wọ́n lè yìn ìsọmọnú ilé wọ́n ní ìsọmọnú ilé náà nù àmọ́ wá bú ẹ̀rìn torí pé ọmọ nǹkan tó ń ṣe ni o tó bá mọ nǹkan tó ń ṣe ó mọ̀ pé kò sí bọ́ta ò sí lè pọ̀ tó
even ọ̀tá lè wọ 99%. Ọlọ́run ìní máa ń ṣẹ́gun fún yàn. Ọlọ́run ọba ìní máa ń ṣe kíni? Ó ní máa ń ṣẹ́gun fẹ́ dà. Ok. Ẹ wo fídíò ẹni tí mo post ní ṣé jẹrin ní àbíjẹta. Ẹ jẹ́ ká jọ jókòó pé ọjọ́ kírísítẹ́nì ni ọjọ́ mùsùlùmí ni ọjọ́ òṣèṣe ni àmọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ wá tún sọ ọmọ Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ bi ọ́ léèrè merit mú chájà yẹ́lò yẹn wá láti plug ẹ̀ kọjá yìí jẹ́ ok ibi yẹn ni plug ẹ̀ sí ọkọ̀ jókòó rẹ̀ jẹ́ gẹ́nẹ́ ní ìwọ̀ wọlé lóyè mi yóò ní kíní kankan sí now èèyàn sọ wípé òun sọ fún bàbá máa mọ̀ kí bàbá máa mọ̀ wá bóun ẹ̀gbẹ́ ẹ̀yìn lẹ́pìtàn ẹ̀yìn lẹ́sẹ̀ kínní ìmáàmù wa ń dọ̀bálẹ̀ fóun bí aláǹgbá òun wá sọ fún ìmáàmù pé kí ìmáàmù ọ lọ àṣà ni bàbá rẹ ta ni kínní kankankan ẹja ronú o ẹ wo orú ẹni tó lè sọ̀rọ̀ yìí in fact ibi táwọn èèyàn gidi bá ti ń jókòó kò yẹ kí wọ́n máa rí mẹ́. Ìwọ yìí ló pè tán bàbá àmọ́mù tí fídíò rẹ̀ ń bẹ ìdí nìyẹn tó fi jẹ́ pé tó o bá mọ̀ ń pa fídíò tó o mọ̀ ń pa íńtánẹ́ẹ̀tì wà very careful ní tó ń sọ lónìí tí ọ̀dọ̀ látó ní orí bẹ́ẹ̀ mọ̀ wà very very careful lé lórí o. Ọ sọ tán lẹ́yìn ìgbà tó ṣàdúrà fún bàbá àmọ́mù tán o tó wá nílé ìyá àwọn ilé ayédèké àbí nǹkan ó ní ìní ló tàgbẹ̀dẹ ilé bàbá wọn ní ilé Ayílára pé tá a bá fẹ́ wò gan ilé Ayílára ní méjèèjì ìwọ náà lọ sọ o ìmáàmù nílẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí o ọwá tó jáde oníwọ̀ lọ sọ fún máàmù pé kí máàmù ọ̀dàkọ bàbá rẹ̀ kí máàmù ọ̀dàkọ kẹ́nìkan irú èèyàn báyẹn dẹ̀ ń jáde sì ń jókòó pẹ̀lú àwọn èèyàn ọlọ́run náà mọ̀ pera rẹ̀ láàfà àbí ọmọ pera rẹ̀ lọ́mọlúàbí tó bá ṣe ìlú èbó ni irú èèyàn báyẹn ò ní ẹ̀tọ́ àti lè jáde ta mọ́ torí àwọn èèyàn tí wọ́n bá rí báyìí wọ́n fẹ́ lè bẹ́tọ́ síla nítorí pé kò ní òótọ́ kankan lẹ́nu irọ́ ní bẹ́ gbogbo ẹnu rẹ̀. torí pé kíni kò ní òótọ́ kankan lẹ́nu kìkìdá irọ́ ní bẹ́ lẹ́nu rẹ̀ ní tí wọ́n sì ń pè léèyàn ó ní kó sọ̀rọ̀ kí wọ́n bá bẹ́ẹ̀ ẹni tí èè bá ṣe èèyàn ó ní máa ń lọ báyìí tí máa ṣe kí ni o tí ó tún padà báyìí òun lọ̀rọ̀ ẹnu rẹ̀ nílé dúró ẹni tí bá ń parọ́ lọ̀rọ̀ ẹnu rẹ̀ máa ń change ẹni tí bá ń sọ òótọ́ ọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ gbogbo ìgbà ọ̀rọ̀ rẹ̀ ní change kò ní lọ wájú kó tó lu ẹ̀yìn ẹ wo orú àwọn èèyàn tí wọ́n ń jáde tí wọ́n ní mọ́mí ìsọmọnú ilé àwọn ẹ̀yin náà jókòó ẹrù náà hàn ẹjá gbọ́rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ mo ti sọ ṣáájú etí ní ọ̀pọ̀lọpọ̀ èyí ṣe pé mọ́mí ìsọmọlé Ayílára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn 99% àwọn èèyàn ọmọlé Ayílára ni mọ́mú àmọ́ àwọn kan transfer hatred èyí tí mọ́mú sọ sí kábíyèsí mọ́mú ti bẹ kábíyèsí èmi náà gbogbo èèyàn ti bẹ kábíyèsí ẹ bá wa bẹ bàbá wa nu ọmọ gé ọmọ ẹni òní burúburú káwá lẹ́fẹ́ kò bàjẹ́ ìmáàmù ní kò sí bí kíní kò ṣe ọjọ́ orí ó béèrè bàbá ẹ dákun abẹ́yìn ẹ dákun ẹ̀yin náà báwọn mo ti sọ tó rọ́tán omi ìtọ́wá tó tẹ̀lé tí mo fẹ́ sọ ṣe rí àwọn èèyàn ó máa ń yà mí lẹ́nu
ẹlòmíràn kan bẹ̀rẹ̀ ẹ̀rọ yóò sì bẹ̀rẹ̀ sí pa ààrẹ nìkan nígbà táwọn kíní wá àwọn nínú orúkọ wọn ẹjọ́ bọ́n ṣe prógámù lọ wọ́n ṣe prógámù lọ okay. Ó ní àwọn bàbá tí wọ́n wá ń jò ní àwọn àìmọ́ irọ́ tí wọ́n máa ń pè wọ́n náà ẹ bá ń kọ́ tí wọ́n wá tí wọ́n dá sọ̀rọ̀ tí akéwùgbà góòdù lídì wọn àwọn rọ́bítà èèyàn rẹ̀ dùn wájú yín àwọn èèyàn máa wò pé kí ló tọ́mọ yìí ó sì ní bàbá ìmáàmù wọ́n wá lu ìyá òun nílé bàbá wọn wà lu ìyá rẹ̀ ẹ sì wá bí wọ́n léèrè pé bàbá ìmáàmù gangan ó wá lu ìyá rẹ̀ àbí kí lẹ fẹ́ sọ gangan aṣọ wo ni wọ́n wọ̀ wá ṣé wọ́n kó àwọn èèyàn wá ni tó rẹ́ tó sọ̀rọ̀ yẹn onírú ayé àtọ̀run ni pẹ̀lú jẹ̀jẹ̀gbì òfò tí ń mú káàkiri bàbá ìmáàmù na ìyá òun bàbá ìmáàmù náà yẹ èèyàn tí ìbá sí ń bẹ̀ kí n gbọ́n kankan tí mo sọ nǹkan fún mi mo lè fi orí mi bẹ́ẹ̀ tiẹ̀ bàbá ìmáàmù ọ̀rọ̀ ọ̀nà ìyá rẹ̀ ẹni táwọn yìí ọ̀pọ̀ àrọ̀ irọ́ tí ń pa wàhálà ìfẹ́ bá rí ayé rẹ̀ jákujàku báyìí ó rí mi ń jò ní odò omi kan ń wò mí kí ni mo gbé kí wá ló ṣe èèyàn ẹ̀yà gbò ti sẹ́gbẹ̀ kan bàbá tí wọ́n jáde tí wọ́n ní àwọn ni wọ́n náà àwọn ni wọ́n ṣe kinní kan àwọn lo kinní kan bẹ́ẹ̀ àwọn lo kinní kan ẹ jẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín jọ ẹ kọ́kọ́ gbọ́ nínú ọ̀rọ̀ wọ́n ní gbogbo ilé ẹjọ́ táwọn ń lọ bàbá àmọ́mù ò sí bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé bàbá àmọ́mù ò bá wọn lẹ́jọ́ bàbá àmọ́mù kọ́ ló bá wọn fa kéèsì kò sáà pọ́síbù kí bàbá àmọ́mù wọ́n bá wọn fa kéèsì wọ́n mọ́ lọ́mọ yọjú ní kóòtù now lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ plan tán ní tó fa àbàtẹ́ ìrí tí wọ́n lẹ̀ lábàdà tí wọ́n gbé lọ kí ni wọ́n fẹ́ sọ fún yín o ìmájì bí àwọn yẹn ṣe fẹ́ràn bàbá àmọ́mù tó kí ẹnìkan wá kọ́ wá mú àwọn kan bí á bí mẹ́rin àbí márùn ẹwà dúró èèyàn tí ń bẹ ní mọ́sálásí ọjà gbó kọ́ wá dìde kó lóun lọ àtáàkì bàbá àmọ́mù fẹ́ lọ fa bàbá àmọ́mù bọ́lẹ̀ lórí múbàrí ẹ̀kọ́ gbọ́rọ̀ yẹn sọpọlọ ẹgbẹ́ sí ọpọlọ inú torí páwọn mùsùlùmí ọjà agbó lẹ́kọ̀ọ́ l'Ógbómọ̀ṣọ́ tí bàbá àmọ́mù ti bá wọn sọ̀rọ̀ tí bàbá àmọ́mù rí wọn ń kọ̀ǹtró ni tó bá ṣe bòmí ní sí wọ́n wá dùn yín fún àwọn ọ̀pọ̀lọpàá ni tẹ́ ẹ bá lọ bá àwọn mùsùlùmí mọ́ ìdánwò tẹ́ ẹ dánwò wò níbi tí ìmáàmù ti ń ṣe wáàsí lọ́wọ́ tí ti ń ṣe útúbà lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ lọ àtàkẹ́ lórí múbàrí ẹ̀ ní fara rẹ lọ. ẹ sọ pé ẹ fẹ́ lọ àtàkì ìmáàmù ni ẹ wá lẹ lọ mọ́sálásí sẹ́yìn nìkan lẹ wá lọ kírun bẹ̀. ẹ sọ nǹkan bẹ́ẹ̀ ṣe fáráyé náà. èmi o tó fi di ọ̀la òun la mọ̀ pé gbogbo tó bá fẹ́ máa ṣèwádìí lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó sì fẹ́ wọ ọ̀run àpáàdì gbọ́mọ kí láwọn mùsùlùmí máa ń pè ọ̀dà tó fẹ́ jóná lálùkì àmà gbogbo àwọn tó ń sọ̀rọ̀ bàbá àmọ́mù yẹn lọ béèrè pé kí ló dà wọ́n pọ̀ lọ béèrè lọ́wọ́ ẹlòmíì gbogbo wọn
ẹni kankan dà wọ́n pọ̀ ẹ bá ń fún ìyàwó mi ṣe ẹlòmíì Mẹ́kà ni ẹlòmíì Mẹ́kà ni ẹlòmíì bá fún wọn ṣe ẹlòmíì ra fóònù fún mi kò sẹ́ni kankan nu gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹ lọ wádìí tí mo sọ yìí dáadáa gbogbo ìsọmọ nìkan o kò sí ẹnìkan nu gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ìgéèsì mọ́mù ẹlòmíì ni àwọn kan ìmọ̀mù ọgbà wọn gbà pé wọ́n láwọn yan àwọn ọgbà wa ní kí ni wọ́n pè olórí àwọn àìmọ̀ wọ́n ní olórí àwọn àmọ́ làwọn táwọn kan já sínú. àwọn kan jà sí wípé ìgbéraga rẹ̀ kan pọ̀ àwọn tí ìmọ̀mù ìsọmọ nílé yẹn lọ yọ dànù. A máa sọ̀rọ̀ kúrò lórí ìgbà ìmọ̀mù ìsọmọ nílé ẹ lọ yọ dànù ẹ wá lọ wádìí tí mo sọ yìí ẹ wá nù ní ẹ wá wádìí who is there ẹ̀rọ ọkùnrin sáyé ìmọ̀ ṣiṣẹ́ lọ. ẹni wo lọ́rọ̀ yẹn wà tí òun fẹ́ gba gbogbo orúkọ báyẹn tèmi wọ́n á kalẹ̀ kùn mọ́ mi lórí. gbogbo wọn kò sẹ́nì kankan tí ìtorí Ọlọ́run bá máa mú jà ẹ̀gbọ́n Yorùbá tí mo wí kò sí ẹnì kankan tí ìtorí Ọlọ́run báyìí máa mú jà 75% 95% àbí 99% àwọn tí bá máa mú jà ẹlòmí ò ní ìgbéraga ìjọ kìíní báyìí ó ṣe báyìí lè gbọ́ lẹ́nu wọn pé màmù ìsọmọnú ilé ó yàtọ̀ síra wọn. now fún mi ní pé ọ̀tọ̀ ilé ìsinmi mú àwọn kan sọ̀rọ̀ tí mọ́mù náà wá sọ sí kábíyèsí dá ọ̀rọ̀ tí mọ́mù sọ sí kábíyèsí dá kódà ìmọ̀mù ti ń bẹ kábíyèsí kódà fídíò tẹ́ wá ń gbé lẹ́nu ọjọ́ méjì ibi tí mọ́mù ti sọ pé kírísítẹ́nì àìlájú ẹni ń dà wà láàmú wọ́n ìtẹ́yìn ò ṣe sọ tó bí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wọn ni mọ́mù sọ mẹ́ a lọ skúl náà mùsùlùmí nílùú Ìlọrin gbogbo èèyàn lọ́wọ́ pé mùsùlùmí lónìí àwọn mìíràn mẹ́jọ tí wọ́n jẹ́ kírísítẹ́nì o àmọ́ mùsùlùmí ló pọ̀ jù nílọrin kírísítẹ́nì sí ní ṣọ́ọ̀ṣì ń bẹ wọ́n sì dá skúù lẹ̀ ìjọba sì ti gba skúù yẹn lọ́wọ́ wọn ìjọba ní sanwó àwọn ni wọ́n ń kọ́ bíldìn àwọn èèyàn náà máa wé jáàbù wà ní skúù ẹni skúù yìí ò mẹ́sàn skúù ní nípa ìfaramọ́ ẹ̀sọ́ dìjà ìmọ̀ wà ní kí ló tẹ́ fi sọ dìjà ilé ẹjọ́ lẹ́ẹ̀lọ́ torí ní ẹjọ́ náà àbófẹ́ gbígbọ̀dé bí ọmọ tó bá ní sọ̀rọ̀ ní ẹjọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì báyìí ẹlòmíì gbọ̀dé wípé ọ̀rọ̀ ní ẹjọ́ kò tiẹ̀ yé ẹ lọ ní ẹjọ́ ilé ẹjọ́ wà pàṣẹ pé ẹ̀yin mùsùlùmí tẹ́fẹ́ mọ̀ wéjà mú lọ sí Christian school o àwa àjọba àfàyègbà o àbáwa àjọba àfàyègbà o kìí ṣe jàgídíjà kankan mọ̀ lẹ́ra wa lóko pé because ẹ̀yin lẹ́lẹ́ ní property tó wá rẹ̀ tó wù yín ẹ tún lè lọ sí ọ̀dọ̀ ìjọba kẹ́ni sùkúù yín o ẹ fẹ́ gbà padà ẹ dákun ẹ wá lọ kóòtù ẹ ṣàlàyé tí mẹ́bí ọ̀rọ̀ ẹ wá jáde ìmáàmù ní kíní kan
fídíò yẹn 2021 ni ẹ wá gbé fídíò yẹn jáde nígbà tó jẹ́ pé fídíò tí mọ́ mo ṣe ló gbọmọ̀sọ̀ ni lórí aburú tẹ́ ń bá ká a ṣe fídíò a ní à ń bọ̀ wá sáàfin o àfin bàbá wa kankan àwọn kan sọ fún káàkiri olóòmù wá sáàfin ọlọ́run ṣe kíní kankan kí n tiẹ̀ sẹ́sẹ̀ rẹ mo fẹ́ fi rìn wá àfin ni ṣé ìwọ ló làáfin ni jẹ́ kábíyèsí ọ sọ fún mi pé kí n má wọ àfin ṣé ìwọ kábíyèsí ni ìwọ lọ́ba gbẹ́ndì ni ìtí mo iṣẹ́ tí mo gbé rán yín ẹ máa jẹ ẹ wà máa dádà àwọn ọ̀tá lọ́tún lósì pé eléyìí ọ̀tá wa ni o ijó ni bàbá gbéṣẹ́ fún ọ pé kí wọ́n máa wọ́ta fáwọn. nǹkan tí ó mú ní Ògbómọ̀ṣọ́ dàgbà ẹ̀ ṣe àwọn nǹkan tí ó máa mú ní Ògbómọ̀ṣọ́ padà sẹ́yìn ilẹ̀ ń ṣe ọlọ́run yìí wọ́n padà sẹ́yìn. àwọn àbí kánífà àbí kánífà ẹ bá ṣe kíní kan ìbéèrè tí mo fẹ́ bi olóòrè gan-an tí ò tí ì yé mi nínú gbogbo ọ̀rọ̀ tó ń sọ àtàwọn ariwo tó ń pa dákun ṣé ibẹ̀ ìgbà mọ́tò mẹ́ni ìgbà ọ̀dọ́ understand kí ni ìtọ́ mi fẹ́ contribute wo ní tó contribute ẹ̀ kí ni o ní tí mo bá wá bẹ̀ lẹ́yìn yẹn promote ìlú mi pé ìlú wa láti ṣe nǹkan o tún wá sọ fún kàkí kíní kankan ṣé bí iná lẹ̀ ń ṣeun àbáàrí ni ṣé bí iná lẹ̀ ń ṣeun gbogbo wa ń rì náà. Adéjẹ́ kí ọ̀rọ̀ ojú Ògbómọ̀ṣọ́ lásọ kánífà yìí Ògbómọ̀ṣọ́ ni wọ́n pè kìí ṣe tọba kánífà kìí ṣe ilé ọba kánífà kìí ṣe ilé ìjòyè kánífà gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo 5 local government Ògbómọ̀ṣọ́ so ni wọ́n rí signboard sí what are you telling me? àwọn aṣọ fáwọn èèyàn pé ẹ wá lọ́tún ẹ wá lọ́sí o gbogbo yìí o ẹja lọ bí kánífà o ẹ̀yẹ kan tó lọ tó pé àwọn kan bọ̀rọ̀ wá bí kánífà kò tí ì yé mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yẹn gan. Because I don't understand àwọn tẹ́ ń sọ yẹn gan ṣé tẹ̀lé ìyẹn bá lọ́pọ̀lọ́ tó bá gbọ́pọ̀lọ́ dání àwọn àbí kánífà ń sọ àwọn àṣàfẹ́ mẹ́wàá wọ́n ṣe kíní gan I don't understand ṣé tí mo bá wá àbí ìwà sọ́ọ̀bù mi ní mọ́tò ni àbó gbèlé fún mi. ẹ̀ka bá dábàá wà á fi òkà lè wà kí wọ́n dẹ́ ṣẹlẹ̀ kò sí ìkàjọ́ ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ yóò lè yáàdùn lé wa. àwọn náà ní gbogbo ìsìnkú náà kan láì ní nǹkan gidi kan tẹ́ fẹ́ ń fà ìlú ṣé bàbá ọ̀rọ̀ yín bàbá ọ̀rọ̀ yín bàbá yóò sọ fún káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọn wà bí kánífà bàbá yóò sọ fún káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kọ́ wọn sáàfin bàbá ò lè ẹ́ bà sọ bẹ́ẹ̀. wọ́n ṣe prógámù lọ àní bó ṣe prógámù lọ gbogbo àwọn nǹkan yìí sẹ́yìn náà bọ̀ wọ́n gbé yìí ni gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ kí gbogbo nǹkan kó padà ẹ̀yin kan lọ sáìdì ẹ wá ń gbé ọ̀rọ̀ mọ́ọ̀mù kan kábíyèsí wájú ìlú lórí Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ wájú ìlú lórí àtẹnjọ́ fẹ́ràn kábíyèsí o àtẹnjọ́ fẹ́ràn kábíyèsí o àtẹnjọ́ gbà fún kábíyèsí o àtẹnjọ́ gbà fún kábíyèsí o gbogbo wa lájọ ní káríwò Ògbómọ̀ṣọ́. ẹ̀yin kan wá sọ̀rọ̀ ayé ni àwa nìkan àfẹ́rẹ́ àwọn kan ẹ̀fẹ́rẹ́ àwọn kan ṣé ìyẹn ní ó sọ pé wọ́n sọ ọmọ Ògbómọ̀ṣọ́ mọ́ ni.
àwọn nǹkan yìí ẹni ká lọ jókòó tó rẹ́ lómi ìgbà tí fẹ́ ṣe ni pé ọ̀hún sọ́pọ̀tì mọ́mù wọ́n kọjá wájú ilé mi ọ̀hún sọ́pọ̀tì mọ́mù ọ̀bọ̀lọ̀ dé kínní tá a bá ń sọ òde gbọ́ ọ̀bọ̀lọ̀ wa ẹlòmí ọ̀bá ara wọn sọ̀rọ̀ mọ́ lọ wádìí èmi dáadáa àwọn tí wọ́n láwọn ń sọ̀tà mọ́mù èmi máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa àjọ máa ń sọ̀rọ̀ ẹlòmí wọn ń pè mí èmi àtẹlòmí wọn ń pàdé a máa ń kíra wa ẹ̀mí ò ní sùn ọmọ èyí ò sọ pé wọn èyí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ mọ́ èyí ò sọ pé wọn ò ṣe èèyàn wọn èyí kan mẹ́ta pé jù ọ̀dá ilẹ̀ ń fọ̀rọ̀ yìí ṣe ibù tẹ́ ẹ bá rọ́pọ̀ tí jù gan pé kí wọ́n lọ pa wá gẹ́gẹ́ lè ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ sẹ́yìn wá ń tó lùú mi abẹ́ ń dà lùú anytime tí báwa bá ti gbé gẹ̀gẹ̀ rẹ̀ tí wọ́n bá ti ní nǹkan ìlú mi kò sí ibù kí mọ̀ wá ẹ àlẹ́ sọ pé mọ̀ gbọ́dọ̀ wá náà kí ló dé tọ́ba kánífà sára tó ní wá ni ẹni tí èso ọmọ Ògbómọ̀ṣọ́ ṣé kò ní wá ni ẹni tí kánífà alájú ju gbogbo orúkọ wáyé lọ́ra ara àtọ̀ wà àwọn ẹlòmíì wà láti ìlú mi òkè torí pé àwọn ti bára wọn fa nǹkan lùlù lẹ́sẹ̀ àwọn èèyàn lásẹ̀sì sí wọn ò ní lásẹ̀sì láti wá síbi kíní àbí tí wọ́n bá wá wọ́n yẹ bá wọn jà because ọ̀rọ̀ yóò ṣe ẹ̀yẹ mi gan tẹ́ẹ̀bà tó kálùkù wọn ti ń ṣe nǹkan ẹ mọ́jà wọn lágbájọ́ wá àìwá wọn kí ló fẹ́ promote ní tó ṣe àìwá wọn wọ́n fẹ́ mọ̀ kí ló fẹ́ promote ní tó ṣe mò ń ṣe ìnáwó àwọn alágbájá lọ́yọ́ wá àwọn làkàṣègbè ní Ọ̀yọ́ wá mò ń sọdún àwọn eléyìí ìfẹ́ rí wọn tell me kí ni tó fà development wo ló fẹ́ mú wá ní ìlú kásìra wa ní ṣọ̀kan ni táàbà tí ì rí ọ̀rọ̀ yìí bí àwọn fútbọ́là tí ń gbá bọ̀ lórí fíìdì tó pé wọ́n bára wọn fà lọ́wọ́ péyàn bá ṣubú yóò fà dìde tí wọ́n bá parí bọ́ọ̀lù wọ́n dì mọ́ra wọn then àti ìwà ìsìn tó nìyẹn náà torí mo rí báwọn kan tẹ́lẹ̀ mi bá kọ́mẹ́ntì nǹkan mi lórí péjì bàbá wọn pé sọ́pọ̀lọ́ lè ṣe ìṣiṣẹ́ báyìí níjà kàdàkà ní ìwà náà lọ ń dà lúrú mo pé ọ̀nà ìgbò gbà dà lúrú just because mo support ìmáàmù so o ti bá mi lórí péjì mi rí mo ti bú kábíyèsí mi gbogbo èèyàn lọ́mọ mi ò lè kọ́ sórí péjì mi kọ́ ọkọ̀ wọlé kọ́ fẹ́ mọ̀ sọ̀rọ̀ kábíyèsí láìdá ẹ̀kọ́ tiẹ̀ lẹ́ẹ̀kan náà no mi ò ní gbà tó rọ́bà gbogbo wa ni bọ̀ ní ìsìn ìka tí kò dá yín jọ àwọn kan gbọ́dọ̀ yọjú ẹ̀yìn kan ní kíní kan ẹ̀yìn kan ní kíní kan ìlú èé lọ bá wọn o ìlú èé lọ bá wọn o wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kéńgbé ọmọge ṣe kíní kan àgbà ṣe kíní kan wọ́n ń labi dálé ìfẹ́ ọ̀nà bí wọ́n ṣe dàgbà nínú àwọn kàlẹ́ mọ́ fáwọn kákọ́ sí kẹjọ ẹ̀sọ́ fáwọn alágbájá àfẹ́ rí wọn wọ́n fẹ́ rí àṣà ò ẹ̀yin kúrò ayé jọ láti mọ́fẹ́ rí àwọn kan kí ni tó ń fún ẹ lọ́pọ̀ tó ṣe àti mọ́fẹ́ rí àwọn eléyìn sáwọn eléyìn ìṣọmọ ẹ̀lú ni ibù ẹni tó kọ́ lẹ́nu òní tí ìṣọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n yẹn ta ètò ìṣubú mọ̀ kẹ́tí lọ́nà Ògbómọ̀ṣọ́ kátó wá sáwọn tó yẹ kó mọ Ògbómọ̀ṣọ́ torí pé àgbọ́ra wáyé àbí torí pé à ń fọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ wá ti kọ́ àwọn kájọ àwọn alágbájá lọ́bọ̀rọ̀ sí kinní kan o tàbá ti ráwọn kankan ẹ dákun gbogbo wọn tó máa mẹ́rù kinní yẹn tó o sì wò pé olówó àbọ̀ lọ ṣùgbọ́n àbọ̀ lajú èmi ń sọ wá ẹgbọ́n pọ̀rọ̀ rẹ ti dàrú ọ̀gbọ́n ìwọ gbogbo aládà lúrú ṣé ká pàdé ara wa ká máa bára wa jà ní ṣé ká pàdé ara wa ká máa lura wa ní. Mú fóònù bọ̀ wá chájì tẹ́lẹ̀ ẹ̀ irọ́ àwọn ọ̀sọ̀rọ̀ pé dandan ní irọ́ kílẹ̀ àwọn ọ̀rọ̀ mẹ́kọ́ bọ̀ àwọn kẹ́kẹ́ mẹ́ta gbọ́nà ọ̀dọ́ mọ̀ aṣọ tí máa rà pé a ti bá mẹ́ra aṣọ kí é sí wọn lọ́ra fún mi
owó tí mo bá fẹ́ ná fúnra mi kì í ṣe wọn ló fún mi ẹlòmíì tó organize TMB ẹlòmíì ló ṣe TMB kankankan wọ́n láti máa sọ pé àwọn kan wọ́n ní access àti débì kan àwọn kan access àti débì kan nọ́sẹ̀sì ni. ìlú tí nǹkan máa ṣẹlẹ̀ ní ìlú àmọ́ ẹgbẹ́jẹ̀ ká mú ogun yẹn débi pé ká fẹ́ sọ di ìtawà máa fi táàtù máa fi àfẹ́ ti wọ ara wa nù ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ kan láàrin dágbà ló gbọmọ sọmọ nìsín lórí àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá ń kú lọ pélé ìbá ń fa òkè eléyìí ọmọ fàálẹ̀ pélé ìbá ń fàálẹ̀ eléyìí ọmọ fà òkè àlẹ́ ìgbókòó ọkọ̀ lọ́rẹ́dẹ̀ ìwọlé lọ́rẹ́dẹ̀ báyẹn náà. Africa corporate Israel mùsùlùmí mẹ́nu wọn àwọn buddhist mẹ́mẹ́ àwọn ẹlẹ́sìn tí mẹ́nu ní Israel pọ̀ àmọ́ tó bá di pé wọ́n fẹ́ ṣe nǹkan ní ìlú wọn àbí wọ́n fẹ́ jagun àbí gàgà tí ó mú ìlú wọn wọ́n kàn gbàgbé pa nǹkan tó bá ṣẹlẹ̀ náà ìtí ọkàn gbé ìlú wọn lárugẹ àbí tí wọ́n fi ṣèfù wọn ni wọ́n máa wá báwo làwọn ṣẹ̀ṣẹ̀ ti wá. Kò sí jáàsì bàdà lè máa jà tó bá ti di ọ̀rọ̀ nǹkan ìlú wọ́n kọ́ gbé gbogbo ìlú ti sẹ́gbẹ́ kan náà wọ́n kọ́ yanjú sébà ní ìsinmi tá à ń ṣe yìí ọ̀nà wo la fẹ́ gbà ká sọ pé wọ́n ní Ọ̀yọ́ state lóòótọ́ wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe fẹ́ ṣe síbi tá à ti ń bára wa fa nǹkan jọ ìyá fà yìí síbẹ̀ láti jàfẹ́tọ̀ ara wa. lórí mo rí pé bí àwa tàjẹ́ blọ́gà bá ṣe mú ọ̀rọ̀ yìí ní mú pé ọ̀rọ̀ yìí á sọ ó ń kálùkọ̀ dẹ̀ gbọ́ á dẹ̀ ṣàlàyé ó kì bọ́rọ̀ ṣe rí ni àwọn kan ti wá mú ní mú pé mo bá pàdé lágbájá lójú ọ̀nà yìí lù ni mo bá pàdé lágbájá lójú ọ̀nà á sì ṣẹ̀gẹ́ ní kàfún no ẹ stop ẹ̀. ṣé báwọn tẹ́tẹ́ àwọn tẹ́tẹ́ máa ṣe gbìjà tẹ́bí náà ni ó pìtà bàbá àmọ́mù lánàá tó dé lónìí tó ní bàbá àmọ́mù gbogbo ọmọ rí o ẹnjọ́ tó wá bó nǹkan dọ̀bà lẹ́bí aláǹgbẹ̀ oníkọ́ wá pìtà bàbá rẹ̀ fídíò sí lóbi tó ti sọ̀rọ̀. àbí àtọ́ta sọ tọ́ta sọ tí wọ́n fi ṣe gbogbo koro tí wọ́n fi ṣe mo ní coronation tí wọ́n fi yàn máàmù. ìyàtọ̀ ta sọ kò béèrè ńgbà yẹn gbọ́n mọ́nú lébo ní máàmù tó fi ta sọ o. àbí ìtara rẹ̀ ọ̀yá nínú àwọn obìnrin tí ń sọ̀rọ̀ tí máàmù gbèlú èkó tọrọ tọ́jú kò béèrè pé bó ni máàmù ti wá mọ ògbà yẹn o. àbí tọ́jẹ́ gbà ẹ̀ pàtàkì ilé ẹ béèrè lọ́wọ́ èèyàn ní tọ́lé àti lóko òun Yunus Olúṣínà ilẹ̀ òun jẹ́ ẹ̀ sọ́ngbà ń pé ẹ̀yìn ò lẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wá jọ níbi ìṣọ̀dá sábẹ̀ wá lọ kúra yín jọ ẹ wá ní ọmọ wọ̀rí o ẹgbọ́n tí wà méjì dé wí náà wọ́n ní àwọn yọ kíní kan àwọn òsì mẹ́ta wọn o ẹ̀sìn lẹ́ ń jà fẹ́sìn sẹ́sìn lẹ́ ń jà fún ni àbẹ́ ń jà fúnra yín ẹ fẹ́ dà lúrú. kábíyèsí ọba dáadáa ni wọ́n ọba Gandhi ọba dáadáa ni wọ́n ọba tí ìlú Ògbómọ̀ṣọ́ sí nílò lásìkò tá nílò wọn ìní bàbá jẹ ìmáàmù tá nílò ìlú Ògbómọ̀ṣọ́ iná ni máàmù tọ́lọ́ yàn fún wa. ṣé tẹ̀sípẹ́rẹ́sì ọba aláṣọ ni ṣé ti yí jáde ni tí exposure wọn la fẹ́ sọ ni ṣé ìrírí tí wọ́n ti rí la fẹ́ sọ ni àbí kí la fẹ́ fi sọ̀rọ̀ nínú àwọn ọba ńlẹ̀ Yorùbá lónìí tí wọ́n bá ní ọmọ wa kí wọ́n máa gbé àwọn kan tí wọ́n ti ṣe sẹ́yìn bọ́ta ọba Gandhi wà lára àwọn tí wọ́n gbé bọ́ta tí wọ́n sọ wípé ọba lélẹ́yìí ó ti sáfù ẹ̀. ìmọ̀ǹbò náà lánàá tí gbogbo àwọn èèyàn tí wọ́n gbà fún mùsùlùmí gan tí wọ́n gbà fún ara wọn
tí wọ́n ní ìmáàmù eléyìí ìmáàmù ni tó ń kálukú dúró ó sọ pé kí ló dé èmi kàn fẹ́ pe bàbá lákìyèsí ọ̀rọ̀ tẹ́ ń wò yìí ẹ wò ó in a spiritual level ẹ fojú inú wò ó ẹ wò ó nínú ẹ̀mí o ẹ pé àwọn tó bá yẹ kẹ́ ẹ pè ní ẹ̀ kẹ́ ẹ pè torí mo mọ̀ pé ọmọ ẹ̀mí lẹ́yìn náà ẹ má fẹ́ rárá lásàwọ̀ tó ń ṣẹlẹ̀ yìí o yàtọ̀ fún pé ìjà ń ṣẹlẹ̀ mọ́mù fẹ́ kábíyèsí kankan àwọn nǹkan tí ń lọ́wọ́ sí tó ti yàtọ̀ sí tẹ́ ń wò ó àwọn olórin kírísítẹ̀nì kan ní Christian máti wá sí mi ẹjẹ ṣọ́ọ̀ṣẹ̀ wọ́n wá parí rẹ̀ pé láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra èèyàn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀ ń gbà míì tẹ́lẹ̀ ní máa bá àwọn ọ̀tá ni wọ́n o èèyàn sì máa ń fọ̀tá sọ̀rọ̀ ẹ̀ èèyàn máa ń fi ọ̀rẹ́ ṣọ̀tá tẹ́yìn onímọ̀ pọ̀ rẹ̀ ni èèyàn sì máa ń fọ́ ọ̀tá sọ̀rọ̀ tẹ́yìn onímọ̀ pọ̀ gangan lórí èèyàn mo rí gbọ́rọ̀ yìí àwọn kan dúró ní sàlàáfíà ni wọ́n dúró nídùú tapo sí kí nílẹ̀ wò nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ pé tí ọ̀rọ̀ yìí bá ń lọ báyìí tí máàmù ń lọ báyìí tí kábíyèsí ń lọ báyìí wọ́n mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n wá ń wá gbogbo ọ̀nà bí kò ṣe ní parí bàbá ìjọba yóò ní bàjẹ́ ẹ pẹ́ fún wa torí ọbọ̀ ńlá káì ọbọ̀ ọlọ́gbọ́n nìyí ọba tó lóye òníyí ọlọ́run ní kúrú làkáì yín o ẹ dákan àwọn kan tí ń ṣe ju tẹ́ ẹ̀rẹ́ wọn lọ mo sì mọ tí mò ń sọ àwọn kan tí ń ṣe ju tẹ́ ẹ̀rẹ́ wọn àwọn kan tí ń ṣe nǹkan tẹ́ ẹ̀rẹ́ wọn kẹ́lẹ́ ẹ̀rẹ́ wọn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ báwo làlàáfíà òṣèjọba nílùú torí mọ̀ pa láàfíà iná jẹ yín lógún báwo ni gbogbo òlú yóò ṣe dàgbàsókè wọn mọ̀ pé jẹ́ ẹni lọ́kànnù o àmọ́ àwọn ẹ̀yẹ àwọn kan nù wọn àwọn kó ọ̀tá jọ ní o wọn àwọn rẹ̀ ọ̀tá ni wọ́n ń kó jọ lágbájá ọ̀tá yín ni làkàṣègbè ọ̀tá yín ni ṣé ẹ rí pé lágbájá lánàá òun náà kọ́mẹ́ǹtì mi prógámù Àmọ̀tẹ́kùn Oòduà ṣé ẹ rí pé kí ni nítorí àmì lẹ́nu jù sọ́práìsì mi jù láyé ìlọ̀rọ̀ bàbá mi àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá olórí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ bàbá mi Olúwatanná Òjó ọmọ ìyá alábọ́ ẹ̀yin ìwo lẹ̀ ń bẹ́ ẹ ṣiṣẹ́ ẹ̀yin ìwo lẹ̀ ń bẹ́ síwọ́ Olúwatanná ọmọ ìyá alábọ́ ọgá o tí wọ́n bá náà ọ̀kọ́ wọ́n fojú bàbá yẹn gbọ́ fọ̀ fojú wọn gbolẹ̀ máa nírọ̀ ni pé kò lè gùngùn kò lè ṣe bẹ́ẹ̀ nìkan náà lẹ́mẹ́jì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kábíyèsí ọmọ náà kábíyèsí ọkọ̀ sàdédé wò pé àmọ̀rí lágbájá àwọn ọmọ wò pé bóyá kankan ń ṣẹlẹ̀ àmútọ́ òun bí sí àbíkan wọn ò ní máa ṣẹ́tẹ̀ ń ṣe lẹ́yìn pẹ́yìn lẹ́ lé àwọn èèyàn àṣírí yín máa tó tú by the grace of God àṣírí yín máa tó tú ọba tí wa ọba olóye ni ọba ọlọ́pọlọ ọba tí ọpọlọ rẹ̀ tó kún bàbá tó gbàjẹ́ ńdà tí wọ́n wá bíbí ó ṣe rí bí gbogbo ó ṣe ṣe àwọn kan táwọn fẹ́ ni tí wọ́n ń travel lọ sọ́tọ̀ travel lọ sótì kí nǹkan rere ló lè bá wọlú Ògbómọ̀ṣọ́ bàbá òní bàbá sọ́nù ọ̀rọ̀ wọn láwọn kan wá wà lẹ́sìn àwọn òde wá bàbá ní mi ò ní nǹkan kan ìgéèsì mọ́mu kọ́ wá jẹ́ pé bàbá mọ́mù náà ṣe ń bẹ̀bẹ̀ lọ́tún táwọn míì náà ń bẹ̀bẹ̀ lẹ̀ ń bá jẹ́ gbọ́dọ̀dọ̀ bàbá tí ìsàbò sí nìkan lẹ̀ ń gbé lọ
bàbá náà sọ pé àmọ́ ẹwà lọ́wọ́ àwọn fídíò tó lẹ́sẹ̀ lẹ́ máàmù àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wá ó sì ẹ̀ tó yà kí ìṣẹ́ẹ̀tì àbí kí wọ́n ń gbé ìyá yẹn wọ́n ní ọpọlọ kankan bí wọ́n ti bó ti wulẹ̀ ọmọ èmi ò tí ì rí bí àgbàlagbà ti gọ̀ tó bá rí lórí tó wá kọ́mẹ́ǹtì kìíní kan sórí péjì mi pé eléyìí fídíò tó ṣe eléyìí yes eléyìí no orí yín ti dàrú mọ̀mọ́ ní ọpọlọ bó ti wulẹ̀ ọmọ àwọn tó gbéṣẹ́ fún yín mọ̀mọ́ wo àwọn èmi ò tí ì ráyè tí yín nífa ní tí ì ráyè tí yín ò tẹ́ bá bímọ ọmọ yóò padà mọ̀ pé ìjọ́ ọmọ bẹ̀yìn gbébi tẹ́ lọ kó ibò agbára yóò ká o ọ̀rọ̀ olúwo yìí ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń dá sí ìyàpò sí ẹ̀ ń dá sáwọn ọ̀rọ̀ tẹ́mọ̀ ìwòrò mo ti lọ wo fídíò yín mo ti lọ wo fídíò yín ìṣọ̀rọ̀ tó mọ́pọ̀ lọ nígbà kọ̀ọ̀kan kẹ̀ bá ṣe bí ajá dìbò lúgí ìyàgbésẹ̀tì ilé ọmọ arúgbó yín bí tẹ́ ìdàgbàdé yẹn wà máa ṣèrànù lórí mídíà àwọn ẹgbẹ́ yín ó níbi tó wọ́n wà náà wà tó sọ̀rọ̀ tó ní mọ́pọ̀ lọ ní. ìyàwó lọ́ba níkà gbogbo ògbà tó bá yá wọn máa polówó oògùn jogbo nígbà tó bá yá gbogbo wọn ata. merit ìfẹ́ sọ̀rọ̀ bọ́ọ̀lù rẹ̀ ẹ̀yin èèyàn fún mi ní nǹkan birthday mi kí ló dé kí mo ṣe fún yín sọ́n tọ́lẹ̀tì tán bàbá ń gbé kẹ́lẹ́. wọ́n wò pé ọ̀rẹ́ ká gba kọ́ọ̀ díẹ̀ láàrin bí ìṣẹ́jú mélòó. Fún mi ní nǹkan birthday mi àwọn gangan tó ń promise mi níbi birthday wọn àtọ́ ṣe kò sí ọ̀nà àdúgbò ẹ̀wò ṣẹ́wọ̀n ẹ̀kẹ́ fún mi ní nǹkan birthday. wọ́n ní àwọn adigbé lágbájá o àfẹ́ rí ọ̀tá kìíní ni ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ẹ̀yìn ọ̀tá. ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ẹ̀yìn ọ̀tá fún wa. kí n fi nọ́mbà sí. nọ́mbà tẹ́ pè sí ẹ pè wọlé sórí ètò kọ́ọ̀tù mo fẹ́ gbà ẹ tó bá ti pè wọlé 1 minute ni owó kọ́ọ̀tù mo fẹ́ gbà ìfẹ́ kó ju 10 minutes lọ lẹ́yìn èèyàn ìlú yá. o lè mú mi lọ́tà bẹ́ẹ̀ torí pé mọ́ sọ́pọ̀tì bàbá máàmù ọ̀rọ̀ bàbá máàmù èmi mo mọ nǹkan tí mo rí bẹ̀ èmi mo mọ tí mo gbọ́ tí mo fi dúró fún ọ̀rọ̀ pé àmì kú mẹ́rin kí kú mi àṣà. láì ṣe wọ̀ ló ń bọ́ mi
tẹ bá ti fẹ́ ra lé tẹ bá ti fẹ́ ra lẹ̀ ọ̀dọ̀ Yẹ́máìtì ni ó lọ. Yẹ́máìtì rí ẹjẹǹtì ayé nù, ẹjẹǹtì gidi tó ṣùọ. Ẹ pè wọlé sórí ètò. Hello. Ẹ kọ́ kí mi pé happy birthday, mo ṣe birthday mi ẹ̀ fún mi ní kẹ́sẹ̀ kọ́kọ́ kí mi ná. Ẹ má bẹ̀rù àwọn ọmọ yín náà ni. Ẹ sáà kí mi pé happy birthday. Ọ̀rọ̀ tó ń lọ náà nǹkan. Ẹ tí kí mi pé happy birthday náà ẹ kọ́kọ́ kí mi. Ó lè bẹ́ẹ̀ lè ṣe. Ẹ ṣeun, ọyá ẹ bá wa dá sọ̀rọ̀ tí ń lọ. Wọ́n jẹ́ ká máa rí ní bẹ́ẹ̀. Àmín àmín. Gbogbo nǹkan tí àsìkò ṣe tẹ̀ ń tún ṣe, Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Àmín àmín. Gbogbo àwọn ọmọ yín látòkè nílẹ̀, Ọlọ́run bá ṣe wọ́n ní ogún ọ̀kan. Àmín àmín. Gbogbo àwọn tó bá ń lé fún kí wàhálà tán wọn náà nìkan bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá gbé tó. Àmín 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 àmín. Ọlọ́run jẹ́ kó yà kó ṣe yín láyé láyé. Àmín o. Gbogbo oṣù Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Àmín. Gbogbo àwọn tí wọ́n bá fẹ́ bàjẹ́ ọ̀kọ́nà bá fojú wọn wọ̀n ní kíákíá. Àmín. A dẹ̀ kí ọba wa Ghandi. Àbánù. Ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́. Àmín. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá túbọ̀ gbogbo wa. Àmín. Ọlọ́run jẹ́ kọ́ ní gbogbo àwọn ọmọ wọn náà kọ́nà túbọ̀ ẹ̀kọ́ máa tẹ̀síwájú nínú ìgbé dáadáa. Àmín. A dẹ̀ kí bàbá wa Chief Imam of Ògbómọ̀ṣọ́ Land. Chief Dr. Yunus Bọ́lá kọ́nà jẹ́ kẹ́mi bàbá náà. Ṣéwù àmín. Ọlọ́run máa ìdí kan tó pa wọn báyìí. Àmín. Gbogbo challenges tí wọ́n rí kọ́nà jẹ́ kí wọ́n borí ẹ̀. Àmín. Lọ́dọ̀ọ̀nà láhàlá wàlá fún wátá ìlà ìlà ìyàgbé. Ẹ ṣe gan. Bàbá wa ọba Ghandi ni a máa. Ẹ ti lójú 1 minute lọ́fà ẹ ti lójú 1 minute lọ́wọ́. Ẹ ti lójú 1 minute lọ́wọ́ minute lẹ́ni. Okay, sir. Ọyá tètè sọ̀rọ̀ yín. Àwọn náà ni a fẹ́ bẹ̀rẹ̀ kó má bínú kó má yẹ kí àwọn alágàbàgebè kí wọ́n kó sí ọba àti ìmọ̀ọ́mù kó má kó sí wọn láàrin. Kọ́lọ̀ọ̀sẹ̀ bá wá yanjú rẹ̀ ní wọ́n ti kó bẹ̀. Tí wọ́n fẹ́ jẹ oyè ìgbà yẹn. Gbogbo àwọn tó jẹ́ Ayélára family ṣé bí gbogbo náà ni wọ́n sọ pé ọmọ ìlú àbí ọmọlé wọn lélẹ̀ yìí. Àbí o. Nígbà tó tún bá yá lọ́sẹ̀ tí wọ́n tún wá jẹ́ wàá ń sọ pé kò kí ṣe ọmọlé wọn. Nígbà tó ṣe lọ́fẹ́ máa kàn dúró ìmọ̀ọ́mù kò ṣe wù wọ́n. Kí wọ́n lọ kọ́ lọ́wọ́ àtúnṣe ṣe kán wá àtúnṣe ṣe sí i. Káwọn àwọn Ayélára family náà tí wọ́n ti ní ìwé mẹ́jọ kí wọ́n gbà fún mọ́ọ̀mù kí wọ́n ti ọkọ́ mọ́ olùkọ́ ọlọ́wọ́ wá pẹ̀lú wa. Àmín. Ògbómọ̀ṣọ́ ò ní dáàbò. Àmín. Nàìjíríà ò ní bàjẹ́. Àmín o. God bless Nigeria. Ẹ ṣe gan. God bless Àmọ̀tẹ́kùn. Thank you so much, sir. You're welcome. Ẹ pè wọlé sórí ètò nọ́mbà tẹ́ pè sílẹ̀ láti gbé sójú kìíní yẹn 070 ẹ má jẹ́ bá mi tún paste nọ́mbà yẹn látọ̀dọ̀ yín. Ẹ pè wọlé 070 49 72 12 42. A máa retí kọ́ yìí. Wọ́n dáná tí a ti sọ. Ó ní pé gbogbo wọ́n ṣe program lọ́ta ní mẹ́mẹ́ yẹn. Kò sáyé ìkọ́dì kankan bí by for now. Báwa mi tilẹ̀ kò yí merit. Kí lọ fẹ́ ṣe? Merit. Ẹnìkan kalẹ̀ kún ta.
ẹ̀nà wọn fún mi ní owó birthday mi gift mi kí ni mo ti gbé sí wọn. Hello. 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 Hello, Àmọ̀tẹ́kùn Olúwa. Thank you so much, sir. Onírẹ̀ yín aláyọ̀ ló sọ̀rọ̀ látọ̀yọ́. Ẹ ṣeun o. Ẹ rí ọ̀rọ̀ mọ́mú gbogbo bàlá máa gbọ́ bẹ́ẹ̀ tó máa ń sọ ọ́dẹ wọn ló máa wà. Kàyéfì kan tó wá yà mí lẹ́nu náà rọ̀ yìí ni pé mo padà rí lórí àpé kíkẹ́ gan ni Ọlọ́run ní dàlámà yìí ni. Àmín àmín. Ẹ rí gbogbo tí ẹ bá ṣe láyé ọmọ rí sí ẹ̀san. Bẹ́ẹ̀ni. Àgbogbo aná la máa pé nǹkan kan bẹ nínú lábẹ́lẹ̀ tí ń dùn wọ́n. Ètò ẹni tí bọ́ máa lọ. Ó ti bọ́ síbi tí ọ̀yẹ́ kọ́kọ́ sí. Ó ti bọ́ síbi tí ọ̀yẹ́ kọ́kọ́ sí. Ìmọ̀ mùsùlùmí ní pẹ̀lú gbogbo àṣírí ọmọ anú olé ni wọ́n lọ́bì lọ́kòkó lásán ni. Tí ọlọ́run yìí sì ń bí ààbò sí. Èmi mọ̀ pé tọ́lọ́ ní ọ̀sẹ̀. Àmín àmín bẹ́ẹ̀. Àti ìmọ̀ mùsùlùmí ní ìyàtọ̀ bá tẹ́lẹ̀ náà ni ètò tí wọ́n yẹ ni tí ò rí nǹkan jẹ. Àbí o. Àbí o. Orí yẹn lọ jẹ́ fún anú olé náà. Adúrún tí ń bẹ lọ́wọ́ máa mú yẹn. Tọ́ba yẹ pé lòdì lè já ni. Ọ̀yẹ́ fi hàn fọ́ bí ọwọ́ gbé ni o. Àbí o. Ta ló mọ̀ wọ́n tẹ́lẹ̀? Àwọn ọmọ ibi kóyà ní ọ̀gbọ́n kó dààmú láti mọ́tàlájú Ògbómọ̀ṣọ́ bí ìbá ti dígbà tí máa mú yẹn débẹ̀. Àbí o. Ọlọ́run ti ké Ògbómọ̀ṣọ́ o. Ọlọ́run tẹ wọn ní parọ́ fún yín o. Ọdún kọ́ ló fọwọ́ mọ́ ara wọn sí àwọn Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kà máa mú. Àmín o àmín o. Àmín. Ẹ̀yin náà tẹ̀ ẹ̀sìn gbárùkù tí wọ́n Ọlọ́run ní dáyé dára yìí. Àmín àmín. Ọlọ́run ní dáyé dára yìí. Àmín àmín. Ìgbọ́ ọ̀rọ̀ yìí lọ́rùn. Àmín. Tọ́ láì sẹ́ǹsì náà Ọlọ́run ìgbọ́dọ̀ ọdún kan ní òun láti owó ọmọ ìfọ̀tọ̀ ní kẹ́yìn náà. Àmín àmín. La hawla wala quwwata. Illa billah. Ẹ ṣeun. Ẹgbẹ̀ wọlé ìwọ́n tó máa fún mi ní gift birthday mi ò tí ìtàn mo sì ń ṣe lọ́nà. Wọ́n yẹ kí n lè rẹ́bùn gbà lọ́wọ́ àwọn fáǹsì. Adúrú fáǹsì tí mo ní ìrò kẹ́ fún mi ní 200 naira. Mọ iye owó tẹ́lẹ̀ fún mi. Wà fún mi lówó ọ̀dá o. Àwọn kan ṣe o. Àwọn kan ṣe. Àwọn kan mọ rírì wa. Wọ́n ṣe adúpẹ́. Ẹ pè wọ́n lóṣòro ètò. Ẹ má jà sí torí ìmáàmù àgbẹ̀rẹ̀ lágbájá àti ẹ̀fẹ̀ kọ́ bá wa jókòó làkàṣègbè a máa tó jù báyẹn lọ́nà. Àìmàtú ọ̀ ló lè fọdún kan bá ń pè ẹ̀wọ̀n ẹnìkẹ́ni kan èèyàn kan máa wó tàn pé ó sì wá òkè. Ẹ bá wa pè wọlé o. Ẹ bá wa pè wọlé. Àwọn tó jẹ́ mọ̀lẹ́bí mọ́mù láti Ìkòyí ẹ ti gbọ́ Ìkòyí Ògbómọ̀ṣọ́ ẹni wọ́n ń ṣàdúrà yẹn. Ìkòyí gbogbo yìí ti jọ wá. Àwọn ọmọ Ìkòyí wọ́n sọ pé mọ́mù èso ọmọ Ìkòyí. Ẹgbẹ́ Yorùbá tí mo sọ yẹ o. Ìkòyí ni àwọn Ayílára ti wá. Ọmọ Ìkòyí ni wọ́n. Ọmọ ọba Ìkòyí ni wọ́n. Àwọn Ìkòyí mọ̀ pé mọ́mù ọmọlé Ayílára ni. Àmọ́ ọmọlé Ayílára ni mọ́mù ìsọmọlé àwọn. Ẹ̀rọ àpòpọ̀ lásẹ̀ yìí. Ẹ bá wa pè wọlé ẹjá pè wọlé nọ́mbà tẹ́ pè sí náà nìyẹn. Ẹ bá wa pè bá wa dá sótò. Sọ yẹ ká máa lo kinní yẹn. Ẹ máa sọ pé lágbájá ẹ máa sọ fẹ́ lómi pé ẹ gbọ́dọ̀ rí ọ̀pọ̀ pẹ̀lú lágbájá. Ọ̀sẹ́nìkan tó sọ fún wọn gbọ́dọ̀ rí mi pọ̀ pẹ̀lú ẹnìkan. Wọ́n ló gbogbo tó ń jà ló fi gbọ́dọ̀ ṣe pẹ̀lú ẹlòmíì. Èmi ọ̀gbá o. Ọ̀sẹ́ni tèmi ò lè jókòó pẹ̀lú. Nǹkan kò sì ní ṣe mí lágbára Ọlọ́run. Àwọn kan ti bá débẹ̀ mẹ́jọ mọ̀ mi ò bá lágbájá ṣeré mọ́ o ń sọpọ́ọ̀tì mọ́mù wọ́n ṣe lágbájá ọba kìíní ṣeré mọ́ o ń lo ààfin ibùkílẹ̀ fẹ́ sọ̀gbà ń lo ààfin ó wù ní náà ṣe bá ààfin bàbá rẹ̀ ni
ń lọ mọ́sálásí lọ kírun ó wù ní ṣe bí máa mú lù rẹ̀. Hello. Happy birthday to you, long life prosperity. Ẹ ṣeun, ẹ ṣeun. Àwọn ẹ̀kún Oòduà láti Èkó lẹ́yìn gbogbo Mọ̀gbòrò Adékúnyé o. Ẹ ṣeun, ẹ ṣeun. À ń gbádùn ní Ògbómọ̀ṣọ́. Mo jẹ́ ọmọ bíbí Òkèlè ní Abẹ́tẹ̀. Ok. Ọlọ́run ní lórí tí yín o, Àmín. ìjọba ọdún kan, àbídà bí ṣe. Àmín, ẹ ṣeun. Àbídà bí ṣe bí ó ti máa Ọlọ́run máa gbé pè é o. Àmín, àmín, àmín. Aláwọ̀ ọ̀dọ̀fẹ́ gan lónìí náà, àwọn náà ń gbá kúkú kiri ẹni tó jòwó pa gbogbo èkó. Àwọn ọmọ bá ń rìn kiri. Lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́. Rìn kiri mọ́tò láàárọ̀ ìdíta ẹni tí ń rìn kiri bí aláàárẹ̀. Nínú òjò. Wọ́n rìn kiri ẹni tó jòwó pa lọ́ba níkà. Òjò ti pa lọ́wọ́ òjò ti pa bẹ́ẹ̀ ni wọ́n mọ́tò. Ẹ wá lè pè wọ́n kẹ́ kí wọ́n. Akí ajé wọ́n bọ̀ páwọn tí wọ́n wò lélẹ́yìí. Lúlù ni wọ́n bọ̀. Wọ́n wọ kúrúkúrú kẹ́tọ́ lọ́gbẹ̀ ẹ̀wọ̀n. Àná ni wọ́n ti rán sọ prison ilẹ̀. Wọ́n ò tẹ̀lé tẹsẹ̀ mọ́rin. Wọ́n tẹ̀sẹ̀ mọ́rin náà lè. Wọ́n tẹ̀sẹ̀ mọ́rin náà ní alábẹ́ tí wọ́n fẹ́ ti jẹ́ ọlọ́dún padà lẹ́yìn wọn. Owó dàbọ̀. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Hello. 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 Ṣẹ́ka ètò ní o. Oníbàjẹ́. Àmín. Àmọ̀tẹ́kùn Oòduà àlámbá sọ̀rọ̀ àbí. Bẹ́ẹ̀ ni orí ètò lẹ́wà. Orí ètò ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ láìpẹ́ pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ lórí ìmáàmù Ògbómọ̀ṣọ́. Iná ni ẹ sọ̀rọ̀ ẹni 1 minute. Mo ló dàbí pé ìmáàmù kan sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Àti kọ́ ẹ̀yin ló kù báyìí. Ẹ̀kú kó lè da. Yóò wọlé bá ẹ ṣeun. Ìlú Ògbómọ̀ṣọ́ ìlú tẹ̀báyé ni. Ìlú alágbára ni. Kò dẹ̀ níbàjẹ́. Àmín. Ìmáàmù Tọ́líà, ìmáàmù ẹni tọ́lọ́run yàn. Ọlọ́run àmà kọ́ wọn mọ̀ ṣe. Àmín, àmín. Kẹ́rí, mo máa ń fọ́lò yín, mo dẹ̀ ní pé ẹ wà nídìí òdodo. Òdodo yẹn, ọlọ́run á dẹ̀ jẹ́ kó lékè. Àmín. Ìmáàmù Tọ́líà, pẹ̀lú findings tí mo ṣe, pẹ̀lú nǹkan tí mo ṣe, àwọn ará bí ọkàn ń sọ àtàmọ́ ni kò sí nǹkan kan, Ọlọ́run ló máa ṣe. Àmín. Mo kàn láìpín gẹ́gẹ́ ń ṣe kó lè dà, ẹ máa ṣe lọ, Ọlọ́run á gbé yín lékè àti Ìmáàmù Tọ́líà. Àmín. Àmín. Nǹkan tó dà yín kankan lọ́lọ́run máa ṣe. Àmín. To me, hello? À ń gbọ́ yín. To me, pẹ̀lú findings tẹ́mi ṣe, pẹ̀lú competency, pé ta ló kójú, pẹ̀lú everything. Ibi tẹ́ ọ̀nà tẹ́ wà, ọ̀nà tó dájú. Ẹ ṣeun. Èèyàn lè rí ọ̀nà sílẹ̀, èèyàn lè rí ọ̀nà lẹ̀ tó máa gba inú gbó. Ẹ tó wá fẹ́ gba núgbẹ́, tó máa gba núgbẹ́ lọ. Nǹkan tẹ́ fẹ́ yẹn gangan, Ọlọ́run máa ṣe nǹkan táwa náà dẹ̀ fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Àwọn tí kò yé ń sìn Ọlọ́run á jẹ́ kó yé wọn. Àmín. Bọ̀ ẹni tó bá ní ìfẹ́ ìlú lọ́kàn, tó bá ní ìfẹ́ ìlú lọ́kàn, in fact, kò yẹ kó ti èméjì lórí ibi ọ̀nà tẹ́ pa yẹn. Bọ̀ àwọn ará bí ẹni tó jẹ́ kó kàn wá àrùn àti jẹ́ ní kó wá ṣe ẹmọ orúkọ bẹ́ẹ̀. Tí wọ́n nẹ́tíwọ́ọ̀kì káàkiri. Tí máa tún láìpẹ́. Àmín. So Ọlọ́run á fún yín ṣe bàbá. Ẹ ṣeun. Nǹkan tí mo ti pè yín bàbá, ọmọdé ní ẹ̀ dàgbà, àgbàlagbà ní ẹ̀ darúgbó. Àmín, àmín. Ẹ pẹ́ o. Ẹ ṣe. Pé àwọn tó bí yín ìdí òdodo náà wà yín náà ẹ̀ lè wá nídìí òdodo. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Àmín, àmín, àmín. Ẹ ṣeun. Bó ṣe jẹ́ nìyẹn bàbá. Ẹ ṣeun. Ọjọ́ tó gbájọ́ wà. Ẹ ṣeun. Àwọn adẹ̀ fọ́ lóyún. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Kò ní ṣe o. Ẹlòmíràn tó pè wọlé afẹ́gbá kọ́ méjì sí.
ẹ jẹ́ àjọ máa bára wa gbé nígbé àlàáfíà ẹ jẹ́ àjọ máa bára wa gbé gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ jẹ́ káyé dúnmọ̀ òru mọ́ra wa ẹ jẹ́ káyé sẹ́rù bára wa ẹ jẹ́ káyé sọ pé ẹyá lágbájá bóò mú ọpá bóò mú bù lẹ́sẹ̀ ẹ jẹ́ ká stop ẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ o láṣẹ Èdùmàrè ibi tí a fẹ́ fi àdàgbà ètò ní rọ́ọ̀sì lágbára lọ́rùn ẹ máa expect mi ní ọ̀la náà á jáde sọ̀rọ̀ ní ọ̀la ìlú Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ Ọ̀yọ́ state ò ní bàjẹ́ ìlú Nàìjíríà ò ní bàjẹ́ mo kí yín gan o ó dìgbà kan náà bye for now.